Nínú fídíò yìí ẹ gbọ́ latest àlùjọ láti ọwọ́ Alhaji Wasiu Alabi Pasuma, ọ̀gá ńlá gbogbo onífújì pátápátá káfàtà nílẹ̀ wa Nàìjíríà. Ayayaya ẹ ṣáà ti mọ̀ pé no dolly ní lápá bí latest àlùjọ. Ẹ wò ó, ẹ máa gbádùn ẹ̀ dáadáa bí èbó ti ń gbádùn sìgá ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa onífújì tó ga yàtà pátápátá lásìkò tá a wà yìí, bá a wà sí àmàmà ọ̀gá ńlá fújì kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn rárá àti rárá ni. Ẹ wò ó, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí àbí àkọ́kọ́ ìgbà tẹ́yìn ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, Gist Entertainment ni wọ́n máa ń pè bí ìkànnì alálùbáríkà ni ẹ ṣáà ti mọ̀ tó lé téńté. Ó yá ẹ máa bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like kẹ́ ẹ share, kẹ́ ẹ wá rí dájú wípé ẹ̀yin náà drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Orin bá wá sí àmàmà tẹ́ ń gbọ́ yìí, ṣé ẹ like tẹ́ bá like ẹ drop pé ẹ̀yin náà like dáadáa. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ returning subscribers wa, ẹ wálẹ̀ o, ẹ dààmú ẹ sì fòró lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ ní ṣòfò ọmọ ẹ ní ṣòfò ara yín náà láṣẹ Ọlọ́run ọba mi. Ó ti yá, ẹ jẹ́ kájọ máa gbádùn ọ̀gá ńlá fújì yẹn lápá àbí. Yàtọ̀ pé mo jẹ bá ọ pé jà àwọn ìwọ mo bẹ sáàbì ọba gbérí mi o ìgbésí ẹ̀yà lórí ọmọ pé lẹ́yìn mọ́ lẹ́yìn mú ẹ̀ o ìláyíwá ìlú fún ọ̀rọ̀ àṣírí rẹ̀ tàbí àwọn ìdáhùn má lè mú ọ̀ṣẹ́. Omi sáàbì ọba gbérí mi sẹ́ ìgbésí ẹ̀yà lórí ọmọ pé lábìjáwé wá lẹ̀ o ìláyíwá ìlú fún ọ̀rọ̀ àṣírí rẹ̀ tàbí àwọn ìdáhùn má lè mú ọ̀ṣẹ́. Oya jẹ́wà, ògbélé ẹsẹ̀ wọ ìlú ẹdúdú gbé. Ó tún bí ó kéde. Ògbélé ẹsẹ̀ wọ ìlú ẹdúdú gbé. Ó tún bí. Alábí akẹ́wà jẹ́ káàsù, ìmọ̀ lọ́sọ̀ lè fàṣọ. Ẹgbẹ́ ọ̀pọ̀pọ̀ tó gbé sọ́mọ̀ dúró báwo lọ sí báwọ̀. Lọ́dọ̀ bọ̀ fi tó wà, láti gbé Julius Berger, láti rí báwọn kúrò, ìwádìí fáwọn nípa lórí Panora, láti rí fọ́tò ìdúró ju tẹ lọ́rùn lòdù wọn. Òun ló bẹ́ fi borí àwọn lẹ́yìn máa Anukura ni mi ò gbà, bàbá mi ò jẹ, anugbàtú mi ò gbọ́ àwọn. Òun ló bẹ́ mi borí ẹ̀yìn máa ọmọ ó dáwọ́ ẹ̀. Anukura ni mi ò gbà, bàbá mi ò jẹ, anugbàtú mi ò gbọ́. Ẹ ṣáà ti gbọ́, ta ló sọ pé kò pọ̀ kẹ̀? Ó pọ̀ létí bàjẹ́, ó ti ń gbọ́ bó ti ń kù lálá tó ń kù láàlàkù yìí. Tẹ́ ẹ bá ń gbádùn ọ̀gá ńlá fújì yẹn, óyá ẹ máa drop like títí yín sábẹ́ comment section fídíò yìí. Yes, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment ni ẹ rí i dájú wípé ẹ click lórí subscribe button, kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ dé drop comment yín kó délé kó dóko dáadáa. Ó tún yà ó kájọ máa gbádùn ẹ̀ dáadáa. Orí ti bẹ̀rẹ̀ náà. Ṣàlójú ọ̀la tẹ̀ ẹ̀dá àgbọ̀lọ́jọ́ sí o, ó ṣe kan bẹ́ẹ̀. Ṣàlójú ẹ̀mí mi, ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀.
sára sí wọn lójú náà àbákalà ìgbé fún mi náà. Ẹgbẹ́ ìwádìí àjòjì mi dédé wá. Ilé mi tó ṣe mọ̀ fún àjíbọ̀ làbáyíká ìdákọ̀ ṣàmì ẹ̀rọ. Àní tí wọ́n jẹ, àní tí wọ́n rú, ọlọ́wọ́ bá kí gbogbo ọlọ́wọ́ lédè báyìí. Ọlọ́run ṣe tí wá dáadáa. Ọlọ́run kọ́ rere fún ọwọ́ làbáyíká àkúnlẹ̀. Gbogbo ọmọ ìṣá àti pẹ̀lú òkè kún. Ẹ máa kéré ọjà wálé o. Amẹ́ríkà ní UK ní Europe ní Asia country ní Africa continent ní wáṣọ. Gbogbo ọmọ ìṣá tó ń bẹ lókè fún alábíyé rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ wálé. Ṣáàdúrà ní alábíyá, àwọn ìgbésẹ̀ àjò òdìdó wa. Mo wá náwó kíkí sí gbogbo yìí pé ẹ̀kọ́ wọdún. Ẹ̀ẹ́dì ìwé àṣebáwà. Ìwé arábá yìí tó bí Alice Clement. Alábíyé rẹ̀ ìyá nílé tẹ̀lé pé wọdún. Omi àtẹ̀wé àjàrà ìgbé wọn. Ọlọ́run á ṣe àánú wa bàjẹ́. Àánú ajẹ́ ti ara àbákalà tí ó lágbára lọ. Lẹ́rìsàn kí àánú ó ṣọlẹ̀ nínú ayé mi. Wọ́n tó ìlú parí o, wọ́n tó ìlú kalẹ̀. Ará ìmọ̀ ọ̀gbẹ́ wo ni bàbá? Ilé ìbéèrè ọ̀gá ọ̀gbẹ́ wo? Obìnrin ló pariwo, ọkùnrin ló pariwo, aláìmọ̀ ọ̀gbẹ́ ní bàbá. Ilé ìwé ọ̀gá ọ̀gbẹ́ ó yá èdè àwọn ni ó. Ẹ jẹ́ kí n tún máa rán wa létí fún gbogbo àwa tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ nílé yìí tá à ń darapọ̀ mórí ìkànnì yìí Gist Entertainment. Ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like ẹ, kẹ́ ẹ share, kẹ́ ẹ drop comment. Ṣé ẹ like fídíò yìí? Àbẹ́ ẹ like ẹ, drop your comment.